Àṣírí Ìhinrere tóbi Jésù wá nẹ́ran ara láti tún wá dáko fihan ìgbé ayé tọ̀run. Àyànfẹ́ nínú Olúwa, a dúpẹ́, a tún kí wa káàbọ̀ sí orí àṣírí, ìkéde àṣírí ìhìnrere. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Oyinlọ́lá. A dúpẹ́ fún ohun tí Olúwa ń ṣe. Nínú ìkéde ìkẹyìn tí a gbọ́, Olúwa bá wa sọ̀rọ̀ níbẹ̀. Ó sì jẹ́ ká mọ̀ wípé nínú Kristi Jésù, òun ni ìyè. Kristi Jésù gangan, òun ni ìyè. Ṣé ẹ rántí wípé Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò ní ìyè àìnípẹ̀kun. Jésù ni ìyè fún wa, nítorí náà ni ó fi ń fi àṣírí yìí ló fi ń hàn wá. Lọ́jọ́ tèmi yìí, a tún wá fẹ́ gbọ́ ohun mìíràn, àṣírí mìíràn tí Olúwa fi hàn. Ẹnìkan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fi àṣírí, bó tẹ̀ tí lè jẹ́ wípé ó jẹ́ ìjòyè ńlá, ẹni tó ní ipò ńlá, ṣùgbọ́n ẹ farabalẹ̀ láti gbọ́ ohun àṣírí tí Ọlọ́run sọ fún ẹni yẹn, tó sì ń sọ fún èmi àti yẹn pẹ̀lú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Alágbára nínú ọ̀run, bàbá wa, ní ọwọ́ yín ni a fi ara wa lé. Olúwa, a bẹ̀ yín pé kẹ́ gba ìṣàkóso ọkàn wa ní ọjọ́ tòní, wípé ọ̀rọ̀ yín tí ẹ̀yin Ọlọ́run tún rán sọ̀kalẹ̀ wá sí inú wa, bàbá, yóò dì wá mú, yóò tọ́ wa sí ọ̀nà, yóò jẹ́ ká rí ìyè tó ń bẹ nínú Kristi, àti wípé káwa lè dé ibi ìyè àìnípẹ̀kun. Ẹ ṣeun o bàbá, ògo ló yẹ forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà, àmín. Lẹ́ẹ̀kan sí ara, ẹ mú kálámù yín àti ìwé yín, kẹ́ ẹ ṣetán láti tún kọ àṣírí mìíràn tí Ọlọ́run fẹ́ fi hàn wá lọ́jọ́ tòní. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Jòhánù kẹta láti ẹsẹ̀ ìkíní. Mo fẹ́ ká kà láti ẹsẹ̀ ìkíní títí dé ìkẹsàn-án. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu ọ̀rọ̀ Ọlọ́run. Ọkùnrin kan sì wà nínú àwọn Fáríṣì tí a ń pè ní Níkódémù, ìjòyè kan nínú àwọn Júù. Òun náà ni ó tọ̀ Jésù wá lé òru. Ó sì wí fún un pé, Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ í ṣe, nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe tí kò ṣe Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò pé àtún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù wí fún un pé, báwo a ti ṣe lè tún ènìyàn bí nígbà tí ó di àgbàlagbà tán? Ó hà lè wọ inú ìyá rẹ̀ lọ ní ìgbà kejì kí a sì bí i. Jésù dáhùn wípé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Èyí tí a bí nípa ti ara ni, èyí tí a bí nípa ti ẹ̀mí ni. Kí ẹnu kí ó má ṣe yà ọ́, nítorí mo wí fún ọ pé a kò lè ṣe aláìtún tún yín bí. Ẹsẹ̀ kẹjọ. Afẹ́fẹ́ ń fẹ́ sí ibi tí ó ń gbé wù ú, ìwọ sì ń gbọ́ ìró rẹ̀, ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí ó ti wá
àti ibi tí ó gbé ń lọ. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni olúkúlùkù ènìyàn tí a bí nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ tó kẹ́yìn, Níkódémù dáhùn, ó sì wí fún un pé nǹkan wọ̀nyí yóò ti ṣe lè rí bẹ́ẹ̀. Ẹ ṣeun mọ́mì, ẹ ṣeun. Ṣé wá rí nísìnyí pé à ń gbọ́rọ̀ látẹnu ọ̀rọ̀ fúnra rẹ̀. Ṣé ẹ gbọ́ gbogbo nǹkan tí Jésù ń sọ nísìn? Láti ẹsẹ̀ kẹta yẹn ni ọ̀rọ̀ gan fúnra rẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n kàn ka ẹsẹ̀ kẹta dé àti ẹsẹ̀ kẹrin ká tó lọ mú ẹ̀kọ́ Bíbélì wá láti bẹ̀rẹ̀. Ó ní Jésù dáhùn, ó sì wí fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù wí fún un pé a ó ti ṣe lè tún ènìyàn bí nígbà tí ó ti di àgbàlagbà tán. Ó ha lè wọ inú ìyá rẹ̀ lọ nígbà kejì kí a sì bí i? Jésù dáhùn wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ṣé ń gbọ́rọ̀ láti ẹnu ọ̀rọ̀ Ọlọ́run gan fúnra rẹ̀ nísìn? Ọ̀rọ̀ tó ń fọhùn, ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀, òun ni a ní bá ṣe ní ọ̀sán yìí. Ṣùgbọ́n màá fẹ́ ká lọ láti ìbẹ̀rẹ̀, torí iṣẹ́ ti rántí pé àkànjú rí díẹ̀díẹ̀ ni Ọlọ́run ń ṣe fún wa ṣísẹ̀ntẹ̀lé. Ní ọ̀sẹ̀ tó kọjá, Ọlọ́run sọ fún wa wípé òun rán ọ̀rọ̀ òun sí wa. Ní Jòhánù orí kìíní tá a kà, ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Ó ní nípasẹ̀ rẹ̀ ni a fi dá ohun gbogbo. Kò sí ohun kan tí a dá tí a kò dá nípasẹ̀ ọ̀rọ̀ yìí. Ó ní inú rẹ̀ ni ìmọ́lẹ̀ wà. Ó ní ìyè wà nínú rẹ̀. Ó ní ìyè yìí sì ni ìmọ́lẹ̀ aráyé. Ó ní ìmọ́lẹ̀ náà sì ń tàn nínú òkùnkùn, òkùnkùn kò sì lè borí rẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá ló sọ yẹn fún wa o. Ó ní ọ̀rọ̀ náà wá di ẹran ara, ó wá bá wa gbé, àwa sì ti rí ògo rẹ̀, ògo ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ọ̀sẹ̀ tó kọjá ló bá wa sọ yẹn. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí, ẹ mọ̀ tí Ọlọ́run wá ń ṣe fún wa. Ó wá ń sọ fún wa wípé mo fẹ́ kí ẹ lọ kó ọ̀rọ̀ yẹn gan lójú. Ẹ jẹ́ kó fúnra rẹ̀. Ṣé mọ̀ pé nígbà mìíràn sìn tí a bá lálejò, tí a fẹ́ introduce àlejò wa sí ẹlòmíràn, a ní ẹ pàdé ọ̀rẹ́ mi nìyí lágbájá, ẹ ní orúkọ ọ̀rẹ́ mi nìyí, àwọn méjèèjì àbá kíra. Ṣùgbọ́n nísinsìnyí o, Ọlọ́run wá sọ pé ní orí ìkíní tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá, Ọlọ́run ó introduce ọ̀rọ̀ rẹ̀ sí wa. Ṣùgbọ́n bí a ti ń lọ sí orí ìkẹta yìí, ó wá ní ó dáa, jẹ́ kí ọ̀rọ̀ yẹn gan-an kó introduce rẹ̀. Ṣé mọ̀ pé tí ènìyàn bá fúnra rẹ̀ introduce rẹ̀, ìyẹn tún lágbára ju wípé nígbà mìíràn kó jẹ́ pé ẹnì kẹta ló introduce. Torí tí èèyàn bá fúnra rẹ̀ introduce rẹ̀, ó tún lágbára. Nǹkan tí Ọlọ́run ṣe fún wa ní orí ìkẹta. So mo fẹ́ ká máa bá wa lọ bí Ọlọ́run ṣe fúnra rẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ kó wá introduce rẹ̀ sí wa. Ó ní ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí à ń pè ní Níkódémù, ìjòyè kan láàrin àwọn Júù. Eléyìí tí mo nírètí wípé Ọlọ́run fẹ́ kọ́kọ́ ká mọ̀ nípa orí ìkẹta yìí. Ó ní ọkùnrin kan. Ọlọ́run sọ fún wa lórí pẹpẹ yìí ní ọ̀sán yìí wípé ọkùnrin kan ó wà lórí pẹpẹ yìí, obìnrin kan ó wà lórí pẹpẹ yìí. Ìkọ̀ọ̀kan ni Ọlọ́run fẹ́ kí a wá bá wọn. Ọlọ́run sọ pé bí ó tilẹ̀ jẹ́ wípé irú mọ́mì wa tí wọ́n kọ́kọ́ gbàdúrà fún wa lẹ́ẹ̀kan, tí wọ́n gbàdúrà tí à ń gbọ́ àmín lẹ́yìn wọn, tó jẹ́ wípé èrò púpọ̀ ló wà pẹ̀lú wọn tó jọ ń ṣe fellowship yìí. Ṣùgbọ́n Ọlọ́run ní ká sọ fún yín wípé obìnrin kan, ọkùnrin kan, ó ní ká sọ wípé ìgbàgbọ́ ọmọ kò gba bàbá là,
ìgbàgbọ́ ìyá kò gba ọmọ là. Ó ní oníkálukú ni ó gbọ́dọ̀ wá ọ̀nà ìgbàgbọ́ rẹ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, lọ sí ọ̀dọ̀ Jésù. Ìdí rẹ̀ tí Ọlọ́run fi ń pè wá papọ̀ ní orí pẹpẹ yìí nísìnyí yẹn. Ó ní ọkùnrin kan ó sì wà nínú àwọn Farisí. Ṣé mọ̀ pé nínú ẹ̀sìn tí wọ́n bí mi sí, ní tí a bá ti ń sọ̀rọ̀, àwọn ìyá wa wọ́n ní obìnrin ò lẹ́sìn o, obìnrin ò lọ́run, ọ̀run ọkọ rẹ̀ ní lọ, ẹ̀sìn ọkọ rẹ̀ ní tiẹ̀. Ṣùgbọ́n nínú ìwé mímọ́, ṣe rántí pé inú ìwé mímọ́ ni Ọlọ́run ti fẹ́ máa fi àṣírí rẹ̀ hàn wá. Àṣírí tí Ọlọ́run sọ fún wa ní ọ̀sán yìí ni pé obìnrin lẹ́sìn o, ọkùnrin lẹ́sìn, oníkálukú ìgbàgbọ́ bàbá ò gbọ́mọlà, ìgbàgbọ́ tọkọ ò gbàyàwó, ìgbàgbọ́ ọmọ ò gbàyà. Nítorí náà ni gbogbo wa fi ní ó dá ìyá mi ẹ̀yin náà ẹ wá gbọ́, ẹ̀yin náà ẹ wá gbọ́, bàbá ẹ̀yin náà ẹ wá gbọ́, ẹ jẹ́ kí oníkálukú wá gbọ́. Kí nìdí rẹ̀? Ọkùnrin kan, obìnrin kan, ìkọ̀ọ̀kan ni Ọlọ́run tó fẹ́ fọwọ́ tọ́ ayé wa. Torí nígbà tí ìpè bá dún, tá a bá lọ síwájú Ọlọ́run, ìkọ̀ọ̀kan ni a máa farahàn níwájú Ọlọ́run. Kò sọ̀rọ̀ pé èmi àti fámílì mi ni a jọ wá. Olúwa ṣe rí ọkọ mi nìyí, àkọ́bí mi nìyẹn, eléyìí tàbí kẹ́yìn ni. Ọlọ́run ní rárá o, obìnrin kan ni, ọkùnrin kan, ọmọdékùnrin kan, ọmọdébìnrin kan. Kì í ṣe èmi àti àwọn ọmọ mi, kì í ṣe èmi àti àwọn ọmọ ẹgbẹ́ mi, kì í ṣe èmi àti ẹbí mi. Rárá o, ìkọ̀ọ̀kan ni a gbọ́dọ̀ wá síwájú Ọlọ́run. Ṣé wá rí ọkùnrin yìí? Òun nìkan. Ìjòyè ni láàrin àwọn Júù o, onípò. Kò wá kó gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ kó ní gbogbo yín ẹ máa bọ̀ kí a lọ wá Jésù yìí lọ ká lọ gbọ́rọ̀ látẹnu ẹ̀. Rárá o, ó ti mọ̀ wípé ìkọ̀ọ̀kan ni ìgbàgbọ́ fún oníkálukú. Àdúrà tí mo fẹ́ ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ká máa gbà fúnra wa ní orí pẹpẹ yìí ni: Olúwa, jẹ́ kí n tọ̀ ọ́ wá gẹ́gẹ́ bí ọkùnrin kan, obìnrin kan. Má jẹ́ kí n gbára lé ìgbàgbọ́ ẹlòmíràn, nítorí ìgbàgbọ́ ẹlòmíràn kò lè gbà mí là. Olúwa, fi ara rẹ hàn fún èmi tìkára mi, kí o fi ọwọ́ tọ́ ọkàn mi gẹ́gẹ́ bí obìnrin kan lórí pẹpẹ yìí, gẹ́gẹ́ bí ọkùnrin kan, gẹ́gẹ́ bí ọmọdébìnrin kan. Lóòótọ́ a lè pọ̀ ní fellowship o, a lè pọ̀ níbi táwa, a lè pé 10, a lè pé 20 pàápàá. Ọlọ́run ní ìkọ̀ọ̀kan ló ń fẹ́ fọwọ́ tọ́ wa. Ìkọ̀ọ̀kan, òun ni olórin yẹn fi ń sọ pé má kọjá mi olùgbàlà. Ó ní gbọ́ àdúrà tèmi. Bí ìwọ bá ń fọwọ́ kan ẹlòmíràn, Jésù jọ̀ọ́ má ṣe kọjá mi. Má ṣí kọ́kọ́rọ́ wa ń sìn, má ní ká fi bẹ̀rẹ̀ eléyìí, ká fi àdúrà yìí bẹ̀rẹ̀ ìpàdé wa lọ́sàn-án yìí. Ọlọ́run ní lóòótọ́ ẹ pọ̀ lórí pẹpẹ yìí o. Ó ní ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ni mo fẹ́ fi ọwọ́ tọ́ yín lọ́kàn. Nítorí náà màá wá ní kí gbogbo wa lọ kígbe àdúrà síwájú Ọlọ́run. Olúwa mi, jẹ́ kí n tọ̀ ẹ́ wá gẹ́gẹ́ bí obìnrin kan tàbí ọkùnrin kan. Má jẹ́ kí n gbára lé ìgbàgbọ́ ẹnikẹ́ni, nítorí ìgbàgbọ́ ẹlòmíràn kò lè gbà mí là. Olúwa mi, wá farahàn fún mi gẹ́gẹ́ bí obìnrin kan lórí ìpàdé yẹn. Jẹ́ kí a gbàdúrà. Oyin tó bẹ̀rẹ̀ gbàdúrà Olúwa, obìnrin kan ni mí. Láti ọ̀pọ̀ mi gẹ́gẹ́ bí obìnrin kan lórí ìpàdé yìí. Má jẹ́ kí n gbára lé ẹnikẹ́ni ní ìgbàgbọ́ mi. Lórí ìgbàgbọ́ ọkọ kò lè gba ìyàwó là. Ìgbàgbọ́ ọkọ kò lè gba bàbá là. Ìgbàgbọ́ ọkọ kò lè gba ọmọ là. Olúwa farahàn fún mi gẹ́gẹ́ bí obìnrin kan. Irú ọkùnrin kan ló wá ní wájú Olúwa ìgbàlà ní ìgbàgbọ́ ọkọ. Ìgbàgbọ́ ẹni tẹ́ ẹ ṣeun, Jésù ẹ ṣeun, nítorí ìkọ̀ọ̀kan lẹ fẹ́ fọwọ́ tọ́ wa. Tẹ́ bá tún wo ọ̀rọ̀ yẹn o, ní orí ẹsẹ̀ ìkíní tí a kà, ó ní ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí à ń pè ní Níkódémù. Ṣé rí i pé ó dárúkọ ọkùnrin yẹn? Ọkùnrin yẹn lórúkọ, kò ní ọkùnrin kan ṣáátà àti ẹ̀mọ́ bíi tó ti wá. Rárá o. Ṣé rí bá ṣe jókòó sórí ìpàdé yìí? Olúwa ó mọ orúkọ gbogbo wa níkọ̀ọ̀kan. Ṣé rí pé mò ń sọ láì nígbà tá a bẹ̀rẹ̀ wípé àwọn mọ́mì wa kan nọ́mbà nìkan ni mo kàn ń rí, mo sì fẹ́ fi orúkọ sílẹ̀ fún wọn, ṣùgbọ́n mi ò mọ orúkọ wọn.
torí púpọ̀ nù wa Nàìjíríà, nọ́mbà Nàìjíríà ni mò ń rí lórí bíbá yìí. Àfi tí n bá pe nọ́mbà yẹn síta náà máa wá dárúkọ ara wọn. Ṣùgbọ́n Ọlọ́run ní ká sọ fún wa wípé òun mọ orúkọ gbogbo wa o. Ọlọ́run mọ orúkọ gbogbo wa ní kọ̀ọ̀kan. Ṣé wá rí, ó dárúkọ ẹ̀ pàtó. Mo gbọ́ tí Ọlọ́run ń dárúkọ pàtó ní ọ̀sán yìí. Ó ní obìnrin kan Tóní, obìnrin kan Kristiana, obìnrin kan Bámidélé, obìnrin kan Oyinlọ́lá. Gbogbo wa lọ́lọ́run mọ orúkọ wa ní kọ̀ọ̀kan. Ó ní ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí à ń pè ní Níkódémù. Kò sí ibi tá a lè sá pamọ́ fún Ọlọ́run sí o. Ẹgbẹ̀rún sàámú wa a lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ torí ó mọ orúkọ wa dénú. Nítorí náà a wá ṣí gbogbo ọkàn wa payá sí Ọlọ́run. Torí ọ̀rọ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló introduce ara ẹ̀ sí wa nísìn. Ó ní ìjòyè kan láàrin àwọn Júù. Ìjòyè kan, ṣe rí pé ọkùnrin tó wá bá Jésù yìí ó ní ipò ńlá ni o. Ó ní ipò ńlá láàrin àwọn Júù. Ó ní ipò ìjòyè ní láàrin àwọn Júù. Ṣùgbọ́n ẹ wo ohun tí Ọlọ́run sọ fún wa nísìn. Ó ní kò sí ẹni tí ó lè ní ipò tó ní ipò kíkọ yẹn pọ̀. Kò sí ẹni tí ó lè ní ipò gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó nítorí pé òun lọba àwọn ọba. Òun ni Olúwa àwọn olúwa. Bó tiẹ̀ jẹ́ ọba, bó jẹ́ ìjòyè, Ọlọ́run sì ga ju ọba lọ. Ó tún ga ju ìjòyè. Ọlọ́run ga ju gómìnà. Ó ga ju president gan pàápàá. Ó ní ipò Ọlọ́run ó ga ju ti ìyá ẹgbẹ́. Ó ga ju ti pásọ̀. Ọlọ́run ní ipò tòun ó ga ju ti wòlíì. Ó ga ju ti lèmámù àti ìyá súnà àti ìyá àdínì. Ó ní ipò ń ga ju gbogbo ipò lọ. Nítorí orúkọ rẹ̀ ni ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Ọkùnrin yìí onípò ni o láàrin àwọn Júù, ìjòyè ni. Màá fẹ́ ká tún lọ gba àdúrà. Olúwa mi, ẹ má jẹ́ kí ipò mi nínú ẹbí, ó yẹ èmi ni olórí ẹbí pàápàá. Èmi ni ohun tí òyìnbó máa ń pè ní matriarch of the family or patriarch of the family. Bàbá ẹbí àbí ìyá ẹbí tí gbogbo èèyàn á sọ yes ma, yes sir. Ká tó wúkọ́ báyìí tí ọmọ bíi mẹ́ta ti máa sákiri nínú ilé. Mo fẹ́ gbàdúrà. Olúwa mi, má jẹ́ kí ipò mi nínú ẹbí àti oyè ni láàrin àwọn ọmọ ènìyàn má jẹ́ kí ó dènà àtúndà mi. Nítorí ó ní ọ̀rọ̀ wá láti tún wa dání. Ẹ rí nígbà tí Jésù bá ń bá Níkódémù sọ̀rọ̀ wípé pẹ̀lú gbogbo ipò tí Níkódémù gbé wá, Jésù la ẹnu ó sọ fún. Ó ní lóòótọ́ ni mo wí fún ọ. Tí kì í bá ṣe wípé a tún ọ bí, ò lè rí ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí n gbé ipò lórí. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan nínú ẹ̀dá ipò yẹn gan-an òun ni wọ́n máa ń gbé kiri. Wọ́n ní ṣé o mọ ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ ní èmi ní president so and so. His Excellency mà ló ń sọ̀rọ̀ sí yìí. Gómìnà wa tí ó jẹ́ gómìnà àwọn gómìnà. Ọlọ́run ní olúwa wa, òun ni gómìnà. So àwa gbàdúrà. Ọlọ́run má jẹ́ kí ipò mi, má jẹ́ kí ó dènà àtúndà mi. Torí mo gbọ́dọ̀ di ẹ̀dá titun ní eléyìí tí ẹ kò sí pẹ̀lú mi yìí. Olúwa ẹ ṣàánú mi, nítorí dídi ẹ̀dá titun ló máa gbé mi délé ògo. Olúwa jẹ́ kí n wólẹ̀ níwájú rẹ, ìwọ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Ṣé lọ́ba o àwọn ọba o. Ṣé lọ́ba o àwọn ọba o. Ẹ̀yin ayé ẹ ṣe Jésù lọ́ba, òun lọ́ba àwọn ọba. Ẹni tó kú nítorí wa, ó jìyà nítorí wa. Adéládé ẹ̀gún, àtúnkàn mágbélébú. Agún lọ́kọ̀ lẹ́gbẹ́, àfúnlọ́tí kíkan mu. Nítorí ìgbàlà rẹ, nítorí ìgbàlà mi, ọba àwọn ọba ni o. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà wípé Olúwa Jésù, mo ṣe ọ́ lọ́ba. Olúwa má jẹ́ kí ipò mi nínú ẹbí dènà àtúndà mi. Má jẹ́ kí ipò mi láàrin ìlú dènà àtúndà mi. Ẹ sọ mí di ẹni àtúndá nítorí ìdí rẹ̀ nìyí tí mo fi wá sọ́dọ̀ yín. Ẹ jẹ́ kí a gbàdúrà.
Olúwa ìwọ ni Olúwa Olúwa dáńtà Olúwa Olúwa láàrin mo lólúwa tó tó gbójúlé, mo lólùgbàlà tó lágbára. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà mí lọ́wọ́ rẹ̀ mọ́. Bàbá mo sinmi lé ọ. Ẹgbẹ́ oyin sókè o. Olúwa tó tó gbójúlé, mo lólùgbàlà tó lágbára. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà mí lọ́wọ́ rẹ̀ mọ́. Bàbá mo sinmi lé ọ. Ẹ ṣeun Olúwa, ẹ̀yin ọba àwọn ọba, ẹ̀yin olúwa àwọn olúwa, ìjòyè àwọn ìjòyè, gómìnà àwọn gómìnà, president àwọn president, bàbá àjọ àwọn bàbá àjọ, olúwa àwọn olúwa, ọba àwọn ọba. Àṣeyín lọ́ba ní ọ̀sán yìí. Mo gbàdúrà fún gbogbo àwọn bàbá wa àti ìyá wa, àwọn tí wọ́n ti di ẹni ogbó láàrin wa. Jésù ẹ ṣàánú fún wọn. Ẹ má jẹ́ kí ọjọ́ orí kí ó dènà àtúndá ìkọ̀ọ̀kan nínú wọn. Ẹ má jẹ́ kí ọjọ́ orí ó dènà àtúndá wọn. Nítorí ìfẹ́ tí ẹ ní sí wọn ni ẹ fi gbé wọn wá sí orí pẹpẹ yìí láti lè sọ gbogbo wa di àtúndá ẹ̀dá. Ọ̀rọ̀ tí Ọlọ́run fi dá wa láti ìbẹ̀rẹ̀, ó tún wá gbé wá sí àárín wa. Ó wá nínú ẹran ara. Ó wá bá wa gbé kí ó bá lè sọ wá di àtúndá. Olúwa àwọn olúwa, ẹ ṣeun nítorí pé ẹ ti gbọ́ wa. Ẹ rí ọkàn wa Olúwa mi. Ìkọ̀ọ̀kan nínú wa sì ni ẹ máa fi ọwọ́ tọ́ ọkàn wa. Àtẹni tí ó dàgbà jù lórí pẹpẹ yìí, àtẹni tí ó kéré jù ní orí pẹpẹ yìí. Ẹ̀yin ni Olúwa àwọn olúwa. Ẹ ṣeun nítorí pé ẹ ti gbọ́. A wá lọ sí ẹsẹ̀ kejì. Ó ní òun náà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó sì wí fún un pé, Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní ìwọ ń ṣe. Nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ó tọ̀ Jésù wá láàrin òru. Ó fi òkùnkùn bojú tọ̀ Jésù wá. Kí lẹ̀yin rò pé ó lè jẹ́ ìdí rẹ̀ gan tí ọkùnrin yìí fi òkùnkùn bojú láti tọ̀ Jésù wá? Kí ló lè jẹ́ ìdí rẹ̀? Bóyá oríṣiríṣi ìdí ni ó fi fi òkùnkùn bojú láti tọ̀ Jésù wá. Ṣé mọ̀ pé nígbà mìíràn tẹ́ bá rí ẹlòmíràn tó kan ìgò dúdú, dark glasses, tó gbé ìgò dúdú sójú, ẹ wá máa wò pé kí ló dé tó gbé ìgò sójú báyìí tí kò àti ẹ̀rọjú ẹ̀, àmọ́ ohun tó ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìdí ni. Ó lè jẹ́ pé ó ní Àpólò tí ò fẹ́ kí ẹnikẹ́ni rí ojú òun. Ó dẹ̀ lè jẹ́ pé ojú ń tì bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé ó rò pé ẹni mi ò fẹ́ káwọn èèyàn tó mọ̀ mí rí mi bí báyìí. Wọ́n wá kan ìgò dúdú. Ṣé rí ọkùnrin yìí? Ó wá fi òru dúdú bojú. Kò jí lọ láàárọ̀, kò lọ lọ́sàn-án, kò tiẹ̀ lọ nírọ̀lẹ́ gan. Ó fi òru bojú láti lọ rí Jésù. Wọ́n mi wá ní pé ó lè jẹ́ wípé ẹ̀rù ń bà á, wípé èmi odidi ìjòyè, kí wọ́n wá rí mi pé mò ń tọ̀ olùkọ́ni yìí lọ. Báwo la ṣe ń gbọ́? Mi mọ̀ bóyá ẹ ti gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí. Etí wo ló ń gbọ́ pé odidi èmi dàdánì ní Central Mosque ni màá wá tọ̀ Jésù lọ lọ́sàn-án gangan? Ó ti ká má rí. Etí wo ló ń gbọ́ wípé èmi ìyá súnà mi ò kírun? Ó ti kò ṣeé gbọ́. Ó tí mò ń sọ fún yín yìí, ó máa gba agbára Ọlọ́run láti
láti ṣe iṣẹ́ ìyanu ní ayé ìkọ̀ọ̀kan nínú wa tí yóò bá tọ̀ Jésù lọ. Nígbà tí mo di ọmọlẹ́yìn Jésù tí mò ń wàásù fún bàbá mi. Ní ọjọ́ kan ni bàbá wa sọ pé bí mo tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń sọ yìí, ṣé ìwọ gan ò ronú pé etí wo ló ń gbọ́ pé èmi 80 years old tí mo ti jẹ́ pé inú ẹ̀sìn náà bí mi sí, mi ò mú ìrun jẹ rí, mi ò mú àwẹ̀ jẹ rí, mi ò mú mọ́ṣáláṣí jẹ rí. Etí wo ló máa wá bá mi gbọ́? Best friend bàbá mi ni lèmámù mọ́ṣáláṣí wa. Ní ọ̀sẹ̀ kan bóyá ni bàbá lèmámù ò ní wá sílé wa tẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta. Mo rántí ńgbà tá a kéré, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Wọ́n á jọ máa kírun, wọ́n á jọ máa fi Kòránì, wọ́n á máa fọ̀rọ̀ wérọ̀. Bàbá mi ní etí wo ló máa gbọ́ pé ẹni báyìí ó wá fi ẹ̀sìn àbínibí sílẹ̀, ó wá lọ gba Jésù. Ó ní ìwọ náà, ó pè mí lórúkọ Mùsùlùmí ni. Wọ́n ní ìwọ náà ronú, kò tiẹ̀ wá sọ fún mi pé bí mo tiẹ̀ fẹ́ gba ohun tó ń sọ yìí, etí wo ló fẹ́ bá mi gbọ́? A gba bàbá ńlá àdúrà ní àti àwọn ẹ̀gbọ́n mi tá a ti gba Jésù. A gba àdúrà lórí bàbá. Ó kù ọjọ́ kan kí bàbá kú báyìí ni bàbá pè wá lóní mo ṣetán láti gba Jésù. Ó gba Jésù lẹ́yìn, ó kú níjọ́ kejì, 84 years. Ṣé rí nǹkan tí à ń bá wa sọ níbí báyìí? Ọlọ́run ní bó tiẹ̀ jẹ́ òru dúdú la fi wá ni o, ó lóun ò kí ń ta ẹnikẹ́ni dànù. Ọlọ́run ò ní ta ẹnikẹ́ni dànù tóun bá ti rí ọkàn oníkálukú. Ọkùnrin yìí ẹ̀rù bà á wípé tí àwọn ìjòyè tó kù tán bá rí mi, wọ́n lè sọ mí lókùúta pa. Ó bá jẹ́ kílẹ̀ ṣú dáadáa. Olúwa ní kí ni òkùnkùn ayé wa gan? Ó ní kí ni òkùnkùn ayé rẹ? Ìgbà mìíràn iṣẹ́ òkùnkùn ni ó fa òkùnkùn tí ó bo ayé wa mọ́lẹ̀. Àwọn iṣẹ́ tí ẹlòmíràn ò gbọdọ̀ rí, tí wọ́n gbọdọ̀ gbọ́ pé ìwọ ló burú tó yìí. Ọmọ tí ó kú ní yunifásítì ní 30 ọdún sẹ́yìn tá a mọ ohun tó ṣe tó déédéé fò ṣánlẹ̀ tó kú. Ìwọ ló pa. Ṣe mọ̀ iṣẹ́ òkùnkùn biribiri nìyẹn. Ìgbà mìíràn àwọn iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn ni wọ́n jẹ́ òkùnkùn ní ayé wa tí ó máa fẹ́ ká máa sá fún Jésù. Jésù ní ẹ má sá fún mi o, nítorí ìdí rẹ̀ gan-an ni mo ṣe wá láti pa iṣẹ́ òkùnkùn run. Ó ní màá gbà yín tọwọ́ tẹsẹ̀, màá gbà yín pẹ̀lú gbogbo iṣẹ́ òkùnkùn rẹ̀. Ṣé rí pé ọkùnrin tí ó fi òru wá yìí, Jésù kò bá wí kọ́ ní kí ló dé tó ń bá wá bá mi lóru, ó ṣe jí wá láàárọ̀ kùtù, ó ṣe jí wá. Torí ó mọ̀ wípé ẹlẹ́ran ara ni Níkódémù, ó sì ní ẹ̀rù tirẹ̀, ó sì ní àwọn nǹkan tí ó ń trouble ẹ̀. So gbogbo pé òkùnkùn yẹn ó fi wá bá Jésù, ìyẹn kọ́ ni wàhálà Jésù o. Nǹkan tí Jésù fẹ́ ṣe ni láti sọ di ẹni àtúndá. Olúwa ní ká wí fún gbogbo wa ní ọ̀sán yìí wípé ohunkóhun tí ìbá jẹ́ òkùnkùn ní ayé wa, ó ní ká má bẹ̀rù. Ó ní ká má bẹ̀rù. Jésù ní ká wí fún wa ní ọ̀sán yìí wípé òun wá sí ìpàdé yìí pẹ̀lú wa kí ẹ̀rù kí ó má bàa bà wá. Ó ní iṣẹ́ òkùnkùn kí iṣẹ́ òkùnkùn tí a bá ti dáwọ́lé tá a ti dáwọ́lé ṣáájú èní, ó lóun ṣetán láti pa gbogbo ẹ̀rẹ́ fún wa. Ó lóun ṣetán láti pa gbogbo ẹ̀rẹ́ pátá fún wa, fún ẹnikẹ́ni tí ó bá ṣetán láti wá. Ó ní ká sọ fún wa wípé ṣọ́ọ̀ṣì ò lè pa iṣẹ́ òkùnkùn rẹ ní ayé wa o. Mò ń lọ sí ṣọ́ọ̀ṣì lójoojúmọ́, mò ń ṣe ẹ̀sìn. Iṣẹ́ rere tí mò ń ṣe, owó tí mò ń ná, sàárà àtàkàrà tí mò ń dín ní oṣooṣù, ó ní kò lè pa iṣẹ́ òkùnkùn wá. Ó ní ká wá ká kó gbogbo ẹ̀ wá bí arákùnrin yìí bí ó ṣe fi òru wá Jésù wá. Ó ní nínú òru wa ká máa bọ̀. Ṣé mọ̀ pé Jésù nìkan ló lè ṣe yín fún wa? Tó bá jẹ́ ẹlòmíràn ni a ní ìwọ oníṣẹ́ ibi, ibo ló ń bọ̀?
màá ṣe fún ẹ. Ṣùgbọ́n Jésù nítorí iṣẹ́ kan tí ó wá ṣe nínú ayé ni láti wá sọ wá di àtúndá. Ènìyàn nídìí àti di àtúndá tó bá jẹ́ pé ó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Nítorí pé àpé mọ́ òní Jésù ṣe wá sọ wá di àtúndá. Jésù nìkan ni ìmọ́lẹ̀ tí ó borí òkùnkùn. Ó ní gbé gbogbo òkùnkùn rẹ wá ká sọ ẹ́ di àtúndá. Ṣé o ti pànìyàn rí ni? Àbí bóyá àti ẹ̀ ti ṣẹ́yún rí nígbà tá a wà ní sísí pàápàá. Àbí bóyá àti ẹ̀ gbé ọmọ àlè fún ọkọ wa tí ọkọ ò sì mọ̀. Àbá àti jalè rí. À ń parọ́ àti kówó jẹ níbi iṣẹ́. Àbí à ń ṣoògùn ni. Àbí àti ṣèkà sí ọmọ ẹnì kejì. Ó ní gbogbo yẹn kò ga ju òun lọ. Ó ní òun wá láti pa iṣẹ́ òkùnkùn nínú ayé ẹnikẹ́ni tí ó bá tọ̀ ń wá gẹ́gẹ́ bí ìjòyè yìí. Nítorí náà màá fẹ́ ká lọ gbàdúrà pé gẹ́gẹ́ bí ìjòyè yìí ṣe wá, Olúwa mo fẹ́ tọ̀ ẹ́ wá ní ọ̀sán yìí. Kó dẹ̀ ṣe mọ̀ wípé Ọlọ́run tó rínú tó róde òun ni à ń bá ṣe ní ọ̀sán yìí. Kò ń ṣọ̀rọ̀ pé mi ò ṣe bí rí o, mi ò bá tẹnìkan jẹ́, mi ò ṣe gbá, mi ò ṣàwò. Ó ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé iṣẹ́ ibi kọ́ ni ó ń ṣe wàhálà wa. Ó ní ẹ̀ṣẹ̀ àbínibí pé inú òkùnkùn ni a bí gbogbo wa sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Níkódémù ní bíbá yìí, Jésù wá ń sọ fún wa wípé kí a kó gbogbo àti òkùnkùn tí a bí wa sí ni o, àti iṣẹ́ òkùnkùn tí a ti ṣe ni o. Ó ní kí a kó gbogbo rẹ̀ wá bá òun, kí so that a lè sọ wá di ẹni àtúndá nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ó di ẹran ara tí ó sì wá bá wa gbé. Ṣé rí pé ìfẹ́ ńlá nígbà tí a kọrin yẹn ní ìbẹ̀rẹ̀? Ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́, ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́ o. Ìfẹ́ ńlá, ìfẹ́ ńlá, ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́, ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́ ní ti Jésù olùgbàlà rere. Ìfẹ́ ńlá aláìlẹ́gbẹ́ o. Màá fẹ́ ká lọ gbàdúrà. Olúwa, fún mi ní ìgboyà láti wá bá ọ pẹ̀lú gbogbo ayé mi àti gbogbo òkùnkùn ayé mi. Jẹ́ kí n lè kó gbogbo rẹ̀ wá bá ẹ. Jẹ́ kí n lè gbà ọ́ gbọ́ wípé ìwọ nìkan ni ó lè tan ìmọ́lẹ̀ sínú ayé mi. Jésù, wá tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi. Mo fẹ́ kí ẹ lọ gbàdúrà. Mi ò ní ṣí kọ́kọ́rọ́ microphone wa o. Màá fẹ́ kí ẹ gba àdúrà eléyìí sí ọkàn yín. Kí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ronú gbogbo òkùnkùn tí a ti tọwọ́ bọ̀. Kì í ṣe pé ó wù wá láti tọwọ́ bọ̀ òkùnkùn. Ẹlòmíràn nínú wa láti fi dáàbò bo àwọn ọmọ rẹ̀ ni ó ṣe lọ tọwọ́ bọ̀ òkùnkùn. Ẹlòmíràn nínú wa láti má jẹ́ kí ìyà yìí pé ìyà yìí ti pọ̀ jù. Ẹ jẹ́ kí n ṣe ohun tán ní kí n ṣe kí ìyà yìí kí ó lè tán díẹ̀. Ọlọ́run ní mi ò wá láti dá yín lẹ́bi. Mi ò wá láti dá yín lẹ́jọ́. Ṣùgbọ́n iye àwọn tí wọ́n bá kó gbogbo ayé òkùnkùn wọn wá ni Jésù máa dá láre. Màá panu mọ́ nísìn. Màá ní kí gbogbo wa ẹ jẹ́ á lọ gbàdúrà. Àdúrà kúlẹ́kúlẹ́ sí Ọlọ́run pé mo kó gbogbo òkùnkùn ayé mi wá. Mo wá kó bá ọ gẹ́gẹ́ bí ọkùnrin tí ó fi òru rìn yìí. Nínú òru mi, Olúwa, ẹ dá mi lóhùn. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà. Ní orúkọ Jésù ni a gba àdúrà, a sì gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn wa. Jésù Olúwa, nítorí ẹ̀yin ni olùṣọ́ àgùntàn rere. Ẹ fẹ́ wa dénúdénú, ẹ fẹ́ wa dénúdọ́kàn. Ìfẹ́ tí ẹnikẹ́ni ò lè ní sí wa, òun ni ẹ̀yin ní sí wa. Tí kì í bá ṣe ìfẹ́ ni, kí ni yóò fà tí ọ̀gá ògo Ọlọ́run tí àwọn áńgẹ́lì ń wólẹ̀ fún, tí yóò wá dìde lórí ìtẹ́ tí a sọ pé mò ń lọ bá wọn gbé? Kì í ṣọdún kan o, kì í ṣọdún méjì. 30 ọdún àti 3 ni ó fi bá wa gbé. Ìfẹ́ ńlá leléyìí. Mo gbàdúrà, ẹ má jẹ́ kí a tàpá sí ìfẹ́ yìí. Ẹ jẹ́ kí a kó gbogbo òkùnkùn wá bá yín bí àdẹ̀ ṣe ń kó wá bá yín. Ọlọ́run, ẹ ṣàánú fún wa. Ẹ tan ìmọ́lẹ̀ sí ayé wa. Ẹ wo ọkùnrin Níkódémù yìí o.
ní ẹsẹ̀ kejì tí a kà. Ó ní òun náà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó sì wí fún un pé rábì, ó pè ní orúkọ rẹ̀, olùkọ́ni. Ó ní rábì. Àwa mọ̀ pé olùkọ́ni àti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe. Arákùnrin, arábìnrin, Olúwa ní ǹjẹ́ a mọ̀ wípé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni Jésù ń ṣe? Orí pẹpẹ wo la gbé Jésù lé? Ṣé ìkan nínú àwọn àlùfáà la rí Jésù ni? Jésù ìkan nínú àwọn àlùfáà ni. Kò yàtọ̀ sí gbogbo ènìyàn ní àlùfáà lòun náà. Ṣùgbọ́n eléyìí ó ní rárá o. Ó ní àwa mọ̀ wípé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe. Ó ní nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò bá ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ọlọ́run ní ká bi wá ní ọ̀sán yìí. Ǹjẹ́ àwa mọ̀ ẹni tí Jésù ń ṣe gan? Ṣé a mọ̀ wípé Jésù yìí nìkan ni ó ní kọ́kọ́rọ́ ìyè láti fún wa ní ìyè àìnípẹ̀kun? Tí a ò bá tí ì mọ̀ eléyìí, ó ní kí a mọ̀ ní ọ̀sán yìí o. Ṣé rí pé ọkùnrin ìjòyè yìí pẹ̀lú gbogbo ipò rẹ̀, ó mọ̀ wípé ọ̀gá ju ọ̀gá lọ. Ó mọ̀ wípé eléyìí tí mo wá bá ní òru yìí, ọ̀gá gbogbo wa ni. Ó ní àwa mọ̀ o, a mọ̀. Ẹni tí ó bá mú nǹkan mìíràn pẹ̀lú Jésù, ẹni yẹn ò tí ì mọ̀ wípé Jésù ni ọ̀gá gbogbo ohun gbogbo ni o. Ẹni tó bá dẹ̀ mú nǹkan mìíràn pẹ̀lú Jésù kò lè rí ìgbàlà o, kò lè ní ìgbàlà. Ó lè lówó o, ó tiẹ̀ lè máa ríran pàápàá. Ó lè lówó kó lọ́rọ̀, kó nípò gíga, kó ní mo sọ fún yín pé Ọlọ́run ò kájò. Mo gba Jésù ṣùgbọ́n mo tún ṣáájò náà. Ẹ wo bí gbogbo ayé mi ṣe dára. Ẹ wo gbogbo ilé tí mo kọ́ àti gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ẹni yẹn lè ní ọrọ̀ rẹpẹtẹ nínú ayé yìí. Ó ní ṣùgbọ́n kò ní di ẹni àtúndá. Ẹni tí ò bá sì di ẹni àtúndá kò lè rí gbàlà tí yóò gbé wọ ìjọba Ọlọ́run. Ó ní àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn tí ó jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí rẹ̀ nù. Ó ní kí ni a fẹ́ fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí wa? Ṣé owó ni? Àbí ilẹ̀? Ṣé ọmọ ni? Àbí ilé ńlá? Ṣé ẹ̀sìn ni? Àbí ohunkóhun? Kí ni ènìyàn lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Ohun tí Ọlọ́run ń bá wa sọ ní ọ̀sán yìí tá a fi máa lọ parí ìpàdé wa nìyí o. Ó ní àwa mọ̀ wípé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run ni ọ́. Jésù ní ǹjẹ́ ẹ mọ ẹni tí mo jẹ́ gan? Ó ní ǹjẹ́ a mọ̀ gẹ́gẹ́ bí Níkódémù wípé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run ni Jésù ṣe. Ó ní ká sọ fún wa bá a ṣe ń parí ìpàdé wa pé òun fẹ́ dáríjì gbogbo wa. Òun fẹ́ tún gbogbo wa dá. Òun fẹ́ sọ wá di ẹ̀dá tuntun. Ó ní ǹjẹ́ ẹ̀yin mọ̀ ẹni tí Jésù jẹ́? Ó ní ká sọ fún gbogbo wa wípé àwa mọ̀ wípé láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì yìí bí kì í bá ṣe pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Agbára tó ju agbára lọ inú Jésù ló wà o. Agbára Jésù ó tayọ gbogbo agbára o. Ará, orúkọ Jésù yìí lágbára. Orúkọ Jésù yìí lágbára. Ikú gbọ́ sá o, àrùn gbọ́ wọlé lọ. Orúkọ Jésù yìí lágbára. Ó ní kò sí agbára bíi ti Jésù. Àṣírí tó tóbi leléyìí. Àbẹ́ẹ̀rí Níkódémù. Ṣé ẹ rí ohun tí Bíbélì sọ fún wa pé ó jẹ́? Ipò kò má lè gbé wa délé ògo. Èmi ni ẹni tó jẹ́ wípé ọlọ́lá jùlọ níbi gíga jùlọ. Bíbélì ní pé kò lè gbé wa délé ògo. Kí ni ohun tí a tẹ̀ mọ̀ gan? Àbẹ́ẹ̀rí Níkódémù. Bíbélì sọ pé ọ̀kan nínú àwọn òjòyè ìmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ìtútọ̀ ìmọ̀. Ó rí wípé ìmọ̀ tó jinlẹ̀ ń bẹ nínú Jésù. Ní wákàtí yìí, ará, ṣé ẹ ti ríra yín báyìí? Ṣé ẹ ti rí wípé a ò mọ̀ nǹkan kan o? Ṣùgbọ́n a dúpẹ́ fún àánú Ọlọ́run tó fi hàn fún wa báyìí, tó wá fi ìmọ̀ nínú ìmọ̀ rẹ̀
tó wá fi hàn wá nítorí kí ni o káwa lè di ẹ̀dá tuntun káwa lè di àtúnbí káwa lè jẹ́ àjogúnbá nínú ohun tí Jésù ti pèsè fún wa. Àṣírí ńlá tún leléyìí. Ó tọ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ jẹ́ ká gbàdúrà. A gbé yín ga Olúwa, a yìn yín lógo. A fi ọpá tì yín forúkọ mímọ́ yín fún àṣírí tí ẹ fi hàn wá yìí. A bẹ̀ yín Olúwa wípé ní orúkọ ńlá ti Jésù ìmọ̀ tí ẹ ti fi hàn wá yìí Olúwa, ọ̀nà ìyè tẹ́ ń tọ́ wa sí yìí Olúwa. Olúwa, a bẹ̀ yín pé ní orúkọ Jésù ìyè ayérayé yóò jẹ́ tiwa bàbá lórúkọ Jésù. A bẹ̀ yín o pé ilé ògo ni tí ẹ fi ń hàn wá lókèrè Olúwa, tí ọ̀rọ̀ yín fi ń hàn wá bàbá mímọ́, pé àwa náà a ó jẹ́ alábàápín nínú rẹ̀ ní orúkọ Jésù. A dúpẹ́ o fún ọ̀rọ̀ yín tó ti sọ fún wa pé Kristi tó ń gbé nínú wa, òun nìkan ní ìrètí ògo, òun nìkan ní ìrètí ògo délé ológo, bàbá ológo jùlọ. Ẹ ṣe àánú fún wa bàbá mímọ́ ní orúkọ Jésù. Ẹ ṣeun, a dúpẹ́, a yìn yín lógo fún àṣírí yìí. Ògo mímọ́ ló yẹ forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Àtúndúpẹ́ ará nínú Olúwa. Ẹ ṣeun, ní agbára Ọlọ́run a ó tún ríra láìpẹ́. Ẹ ṣeun, ó dìgbà kan náà.